òkùnkùn bírímù yóò gbòde o láwọn agbègbè kan lẹ́kọ̀ọ́ lópin ọ̀sẹ̀ yìí o. Àjọ TCN ló kéde bẹ́ẹ̀. Àwọn agbègbè wo gan ni ó ti gbòde? Ẹ̀sùn mọ́ bí ẹ̀ wá gbọ́ o. Àjọ tó rí sí ìpèsè iná mànàmáná lórílẹ̀‐èdè Nàìjíríà TCN ti kéde pé kò ní sí iná mànàmáná láwọn agbègbè kan nípínlẹ̀ Èkó. TCN ní nínú àtẹ̀jáde kan tí wọ́n gbé sójú òpó ayélujára wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ yìí wáyé nítorí àtúnṣe sí ohun ìmúnáwá ti Àjà Lẹ́kì tí yóò fún wọn ní àǹfààní láti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ amúnáwá ìdápọ́nà ní iléeṣẹ́ amúnáwá tó wà ní Alágbà Ndidi Mba. Agbẹnusọ àjọ TCN ní àtúnṣe yìí yóò pààrọ̀ ọ̀pọ̀ àwọn wáyà lórí ẹ̀rọ amúnáwá èyí tó wà ní Àjà, Alágbà àti Àjà sí Lẹ́kì. Kí ni yóò wá fọ òkùnkùn bírímù láwọn agbègbè kan tí ọ̀rọ̀ kàn? Ìbádí lásìkò àtúnṣe yìí iná mọ̀nàmọ́ná tó wá láti iléeṣẹ́ amúnáwá Alágbà ni wọn yóò gbé lọ sí Ìjọra o, nígbà tí iléeṣẹ́ tó pín iná ní Àkókà àti Òwòrò ni yóò gbé lọ sí Ìkẹjà. Kò ní sí iná fún wákàtí 8 fún àwọn agbègbè tó ń gba iná láti Àjà Lẹ́kì bẹ̀rẹ̀ láti aago 10 sí aago 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ 11 oṣù kẹwàá. Tí àwọn agbègbè Àjà Alágbà yóò sì wáyé ní ọjọ́ 12, 18 àti 19 ọdún 2025. TCN ní àwọn tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn agbègbè tí iná mọ̀nàmọ́ná yóò ti sáfẹ́rẹ́ o ní Lẹ́kì. Kí ni ó ṣẹlẹ̀ ní Lẹ́kì báyìí? Kò ní síná ní wákàtí 8 lágbègbè náà. Ẹ jẹ́ mọ́ ohun tó máa ṣẹlẹ̀. Ẹ ṣeun tẹ́tẹ́ nìkan ní Jígí Alára, ìkànnì 21 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. 1, 2, 3, 4, 5, 6, 7 Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ni àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rán wọn pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ní co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹ́ tó pa máa wo lẹ́lẹ́kẹta Jígí Alára àti Lẹ́lọ́wọ́wà ní co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́kẹfà Lateef Quadri àti Jígí Alára ní co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ní co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹ́ tó pọ̀ máa wo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adé Ọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ńbẹ̀ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.